kábíyèsí Olódùmarè kábíyèsí Ifá adúpẹ́lọgbọ̀ ẹni lóòfẹ́ ká lọ́run ta Ọlọ́run káàkiri àgbàlá yìí pa ta pé orí tẹ̀sí wo ní fọ́ èyí tẹ̀sí gbọ́ òní di ká máa kiri wa kú ọjọ́ mẹ́ta. Fídíò arákùnrin kan mo rí wọ́n ń pè ní kinní kan Ọlọ́run ṣùgbọ́n mi ò tiẹ̀ kí kinní kan Ọlọ́run tó ń pè kọ́ làwọn ò pè torí pé Jamiu ló kọ rẹ̀ Jamiu eléégún ọ̀jẹ̀ Jamiu bí ẹ ká fọ̀jẹ̀ pókọ rẹ̀ Jamiu eléégún irọ́ rẹ̀ ti pọ̀ jù òun rọ ni ọ́ Jamiu eléégún máa ṣe sùúrù lórí irọ́ ọ̀jẹ̀ Jamiu ẹ̀tún gba ẹgbọ́n tí ọ̀jẹ̀ Jamiu eléégún ẹgbọ́n tó wí. eégún gidi wà nílé wa wọ́n ń pe eégún ilé wa ń súyẹ̀wò ṣé wàlá ilé eléégún ni wọ́n ti bí mi o ìyá mi ò ṣe eégún bàbá mi ò ṣe o àwa bá sílámù ń bẹ o ṣùgbọ́n mo sì gbọ́njú bá eégún dá eégún lé wa fẹ́ràn mi gángbà tí máa jáde o èmi ọ̀mẹ́ni tí gbé tó wà nú ẹ o ṣùgbọ́n wàláì èmi léegun wọn bá sọ̀rọ̀ pé Jamiu kọ́ ọ̀hún èmi ọ̀mẹ́ni tó wà bẹ́ẹ̀ kọ́ èmi ni wàláì bàbá eléyìí sojú èmi ni o ẹni tí ó parọ́ máa wọ ẹni Ọlọ́run eégún tó bá jáde wọn gbé ìkòkò fún tó bá ti fẹ́ wọlé yóò fọ́ ìkòkò oṣù mẹ́ta wọn máa Ọlọ́run ló mọ ohun tó máa pa fún wọn pa kankan fún. bàbá ọlọ́kọ́ ọjọ́ tí wọn bá pa kíní ìfẹ́ eégún wọn níjọ́ náà tọ́jẹ́lé wa family house mi. Ahayakumullah. ṣé o yà sọ̀rọ̀ tí wọn bá pa kíní fún wàláì ní òru ẹ̀kú eégún kò séèyàn ń bẹ̀ ẹ̀kú eégún yóò sì kú ònú ibi tán gbé sí yóò sì wá pásẹ́jì inú ilé báyìí yóò sì dúró fún rẹ̀ yóò máa wá mí. èèyàn kan wàláì èèyàn kan kò sí mẹ́ tílẹ̀ bá ti wá mọ́ àwọn tí ń satọ́kùn ẹ̀ wọ́n wá sáré lọ́ọ́ rẹ̀ náà ṣé tí wọ́n bá wá pa ẹran ọ̀hún sí aṣọ lásán aṣọ yẹn ó kàn wálẹ̀ fúnra rẹ̀ lẹ́ẹ̀kan báyìí. Allah. ìkan lára àwọn àfáà tí kọrin tí ó gbáyé mọ̀ tí ó gbajúgbajà tí ń jẹ́ Jamiu òun la fẹ́ sọ̀rọ̀ lórí rẹ̀ ó sọ̀rọ̀ nǹkan nípa eégún ilé wọn tí ó gbàmọ̀ tí wàá ń sọ méjì lórí ẹ̀ nípa pé ó mọ̀ nípa onímọ̀ òbí ẹ sínú eégún wọn ò bí ìyá lẹ́nu eégún ó sì ń sọ pé eégún bóòlù ló ti jẹ́ òun fẹ́ kí o wo akágbọ́n tó sọ láti fún lésì ẹ dákun ẹ bá mi ká lọ ojú òní tì yín. eégún gidi wà nílé wa wọ́n ń pe eégún ilé wa ń súyẹ̀wò ṣé wàlá ilé eléégún ni wọ́n ti bí mi o ìyá mi ò ṣe eégún bàbá mi ò ṣe o àwa bá sílámù ń bẹ o ṣùgbọ́n mo sì gbọ́njú bá eégún dá eégún lé wa fẹ́ràn mi gángbà tí máa jáde o. ó ní ilé eléégún náà ti bí òun ìyá àwọn ò ṣe eégún bàbá òun ò ṣe òun wá gbọ́njú mọ́ eégún ẹ jọ̀ọ́ bó lè ṣe rọrùn fún ẹ tí ìyá rẹ̀ ò ṣe eégún tí abá rẹ̀ ò ṣe láti gbọ́njú mọ́ eégún sẹ́yìn pé eégún mo lè gbé wánú ẹ́stéètì mo lè gbé wánú ilé ayé òde òní àwọn ọmọ ayé òde òní ilé ayé òde òní là ń gbé àgbẹ̀ family house o bọ́mọ ọkùnrin ṣe tógìlọ̀tọ̀ yìí ẹ̀jẹ̀ ṣe lè gbé family house kò ní lè gbé family house torí pé òun ti ra rẹ̀ bí ẹni pé òun lajú ó wá níyì òun ò ṣe eégún bàbá òun ò ṣe ó sì sọ wípé bàbá òun àti òun Islam ni wọ́n ṣe kódà àwọn ogun ò ṣẹ́gun òun á sọ wá pé òun sì gbẹ́jú mọ́ eégún bóyá sí rọrùn fọmọ tó léegun tó ní bàbá òun àti òun wọ́n ti gba Islam tipẹ́tipẹ́ tóun ò sì gbé family house ọ̀nà wo ló fẹ́ gbà mọ̀ nípa eégún ọmọ tí kò gbé family house o bàbá tó mi lọ́mọ ò ṣẹ́gun ìyá tó mi lọ́mọ ò ṣẹ́gun Islam ni wọ́n gbà ẹ sì mọ àwọn tó bá gbà sílámù mo sì mọ mu kókókókókókó tí wọ́n sì ti kọ́lé sí gbòòrò tí wọ́n sì fẹ́ ìyá rẹ̀ àti bàbá rẹ̀ sí family house káàkiri gbòòrò wọn gbé ó sì á di pé òun mọ̀ nípa eégún tí ò bá ti pò nǹkan fúnra rẹ̀ òun ṣe eégún tààrà ẹ̀bẹ̀ nǹkan tó wí ó ní iye òun kò ṣe eégún bàbá òun ò ṣe eégún ṣùgbọ́n mọ̀ ń pa ẹ̀ ọ̀nà olóògbà mọ̀ ń pa ẹ̀ ẹ̀ mọ̀ gbọ́. èmi ọ̀mẹ́ni tí gbé tó wà nú ẹ o ṣùgbọ́n wàláì
èmi léegun wọn bá sọ̀rọ̀ pé Jamiu kọ́ ọ̀hún èmi ò mẹ́rin tó wà bẹ́ẹ̀ fún èmi ní wàláì bàbá eléyìí sojú èmi ní o ẹni tí ó parọ́ máa wọ ẹni ọlọ́run eégún tó bá jáde wọn gbé ìkòkò fún tó bá ti fẹ́ wọlé yóò fọ́ ìkòkò oṣù mẹ́ta. ṣé ń gbọ́ ó ní eégún tó bá ti wọnú ẹ̀kọ́ yóò ní Jamiu kọ́ ó lóun mẹ́tò wà ní eégún o ṣùgbọ́n yóò ní Jamiu kọ́ ẹyin kọ́ mo fẹ́ ohun tí mo fẹ́ base point mi lórí gangan ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí ẹ̀kọ́ àwọn ní mùsùlùmí oníṣẹ̀ṣe gbogbo wọn wọ́n ń bọ̀ Ọ̀ṣun wọ́n ń bọ̀ ya wọ́n ń bọ̀ Olókun wọ́n ń bọ̀gùn wọ́n ń bọ̀ Ṣàngó wọ́n ń bẹ̀ṣù wọ́n ń bọ̀ Yemọja wọ́n ń bọ̀ Bàtálá wọ́n ń bọ̀ Òròkò kò sí tí wọ́n yé bọ̀ ṣùgbọ́n tó bá ti wá dójú ayé wọ́n ò jẹ́ kí gbogbo ayé mọ̀ pé àwọn ò ṣe kíní o àwọn kan gbọ́n pa rẹ̀ ni ẹ wá gbọ́n tó wí nísìn ó ní yóò òun kò bá eégún lé Islam yóò òun ṣe bàbá òun Islam bàbá òun ṣe oríṣùgbọ́n tó gbọ́ eégún mọ̀ sọ wípé Jamiu kọ́ yóò mọ̀ ṣàdúrà fún un gbogbo àwọn olólùfẹ́ ta Ọlọ́run káàkiri àgbáláyé tí ó jẹ́ pé ọpọlọ yín pé dáadáa ẹ jọ̀ọ́ bàbá rẹ̀ òbí sí family house ìyá rẹ̀ òbí sí family house dé pé yóò mọ̀ nípa eégún bó o ló ṣe mọ̀ pé eégún jáde family house tó fi wá jẹ́ pé òun fúnra ẹ lọ síwájú eégún àbí ṣébi tí bàbá rẹ̀ àti ìyá rẹ̀ tí wọn ò tẹ̀lé eégún tí wọn ò ṣeégún rí tí wọ́n bí sínú ẹ́stéètì àbí inú ilé tí wọ́n ń gbé lẹ́gùn tí wọ́n á súre fún pé ṣé Jamiu kan yóò dáa fún ọ kó tẹ̀yìn àfa kó tẹ̀yìn parọ́ fáwọn èèyàn ẹ mọ̀ parọ́ mọ̀ oníyàbá rẹ ń ò bẹ̀gún léyìn ìyá rẹ ò bẹ̀gún léyìn Islam wọn ṣe ṣùgbọ́n eégún wa lọ ń pe ọkọ tiẹ̀ pé Jamiu kan eégún súre fún ọ bàbá rẹ tó ti gbà Islam àti ìyá rẹ tó ti gbà Islam tí wọn ò ṣe tẹ́gún níjọ wọn lọ family house tí wọn gbé ẹ lọ tẹ pé ẹni tó ń gbégún àmọkọ rẹ ní mo sọ yẹn eégún ò ní wá sí ibi tẹ̀yìn ọmọ ayé òde òní tẹ̀ ń gbé family house ni wọn gbogbo ilé tó wájẹ́lé àtijọ́ ní family house náà máa ń rìn káàkiri bàbá rẹ o oníkèsè kò mọ̀ pé eégún kò séégún ìyá rẹ ò séégún ṣùgbọ́n eégún dákọ̀ tiẹ̀ ọ̀dọ̀ wọn ló wá gbà dákọ̀ rẹ ọ̀dọ̀ wọn ló gbà dákọ̀ rẹ dájúdájú àti àbá àti àtọ́bí ọlọ́mọ wọ́n ń gbé ọ lọ bẹ eégún lóòrèkóòrè kọ́ ọmọ bá a kú àtiwọ́ àti àbá àti ìyá rẹ wọ́n lè ti gbà síláàmù o torí àwọn ọmọ Yorùbá alágàwàgebè níwá o ogun tó bá yẹn Yorùbá nù á mọ ṣẹ̀ṣẹ̀ sí kọ̀rọ̀ á mọ wá gbangba bí ẹni pé àṣírí ogun tó bá wà ní ìsínú kó ló mèrè wá ń bẹ̀ dájúdájú pẹ̀lú tó ń sọ yìí bàbá rẹ àti ìyá rẹ ń gbé ọ lọ bá eégún ìsìnjọmọ súre fún gbogbo yín papọ̀ ni tó bá dójú gbangba ó wà nímọ̀ pàrọ̀fà wá pé yẹn ìwọ tí ẹ̀mọ́ tó jẹ́gún rí o bàbá rẹ ò ṣẹ́gun o ìyá rẹ ò ṣẹ́gun o Islam wọn ṣe o ṣùgbọ́n eégún wa ń dákọ̀ rẹ ọ̀nà wo lẹ́gùn gbà dákọ̀ rẹ tí àbá rẹ ò ṣẹ́gun tí ìyá rẹ ò ṣẹ́gun tí mo sì gbé ọlọ́bẹ̀ rí bólógún ṣe wá dákọ̀ rẹ bóló ṣe mọ̀. níbo lẹ́gùn ti pàdé rẹ̀ gan. bí àbá rẹ̀ gẹ́lẹ́ ló wà ní ẹ̀kú bí àbá tó fi lẹ́mọ gẹ́lẹ́ wà ní ẹ̀kú ẹ̀wọ̀ yìí ìròyìn lèmi mọ̀já kó yẹ kí àbá rẹ̀ tó ní òṣègùn ìyá rẹ̀ tó ní òṣègùn kó yẹ kí àbá rẹ̀ gẹ́lẹ́ wà ní ẹ̀kú ó sọ wa pé bàbá rẹ̀ òṣègùn bàbá rẹ̀ òbẹ̀gún lẹ́yìn ìyá rẹ̀ òbẹ̀gún lẹ́yìn eégún sì ń jáde ó sì ń dákọ̀ tiẹ̀ ní ti àbẹ̀rẹ̀ pé jọ nígbà tí eégún dákọ̀ tiẹ̀ ibo ni wà tẹ́gùn ti jọ pàdé níbo ni pé àpé jẹ́ ọlọ́jà àtàsíwọ́n bí ò bá sí púpọ̀ lọ bá wọn ṣẹ́gun family house yìí lẹ́gùn fi dákọ̀ rẹ̀ àbí ìrìnwó ndórin tó fi jẹ́ pásìkò eégún níwọ̀ dé ọ̀dọ̀ eégún tó sì wá mọ́ ìyá rẹ̀ tí eégún tí àbá rẹ̀ lọ fún ní ètùtù tí ìyá rẹ̀ lọ fún lẹ́tùtù tí wọ́n lọ fún ní nǹkan orò tí wọ́n lọ fún ní nǹkan tí eégún gbà tó sì wá mọ́ ọkọ rẹ̀ bóòdù sí jẹ́ eégún mọ̀ dákọ̀ rẹ̀ ṣé inú ibi tó wà inú mọ́sálásí lẹ́gùn ti ń dákọ̀ pé Jamiu ṣé mọ́sálásí eégún ti ń dákọ̀ Jamiu ni kó tẹ̀ ń parọ́ fáwọn gbogbo àgbáyé mo rò pé àwọn títa lọ́nba sọ̀rọ̀ ọlọ́pọlọ ni wọ́n nínú tí mo sọ yìí wọ́n ti máa mú ọ̀rọ̀ kan àbí kejì
oní bàbá rẹ̀ ṣẹ́gun ìyá rẹ̀ ṣẹ́gun eégún sì ń dakọ̀ tiẹ̀ eégún àmọ́ ní Jamiu. ibi tó ní sàdùwàlà lọ́wọ́ lẹ́gùn ti lọ́ba. àbí lèmi ló ti kéwù lè fún wọlé dé bí o ti sàdùwàlà lẹ́gùn gbẹ̀mí yẹn kò gbá bẹ́ẹ̀ gbọ́ kò gbọ́ tàbúrò orin tó mọ́ kó fáwọn mùsùlùmí ẹlẹ́tà ara wọn. àwọn òbẹ́lú borúkọ ẹnìkan kan jẹ́ ṣùgbọ́n tán bá ti ń sọ̀rọ̀ tó jẹ́ pé irọ́ ni á fi kí gbáyé mọ̀ torí pé ọ̀rọ̀ asọ́dún ti pọ̀ jù tí wọ́n fi ń ba ẹ̀sẹ̀ sí àwọn bàbá wa jẹ́. ọmọ tí ń gbénú gbòòrò tí ó dọ̀dọ̀ eégún kó ọmọ sọ ma pé eégún dáko òun sẹ́nu ilé tó wà ní gbòòrò tí eégún sì ń jáde ní family house eégún sì dáko ẹ̀rín ẹ jẹ́ ń gbọ́ wájú kó mọ̀ dàbẹ̀ ni pé èmi ni mo sọ̀rọ̀ jù ẹ jẹ́ agbọ́n tó náà sọ. ni wọ́n gbé ìkòkò fún tó bá ti fẹ́ wọlé yóò fọ́ ìkòkò oṣù mẹ́ta wọ́n máa Ọlọ́run ló mọ ohun tó máa pa fún wọ́n pa kankan fún. ṣé ń gbọ́ ó léegun tó bá jáde wọ́n gbé kòkò fún yóò fọ́ mọ́lẹ̀ oṣù mẹ́ta wọ́n pa kankan fún ìwọ mọ tán pa fún o débi eégún o mọ̀ pé wọ́n fọ́ kòkò mọ́lẹ̀ o sì mọ̀ pé wọ́n pa kankan fún gẹ́gẹ́ bí nǹkan ètùtù ẹ̀yà tó ń pọ̀ síwájú. bàbá ọlọ́kọ́ ọjọ́ tí wọ́n bá pa kíní ìfẹ́ eégún wọn níjọ́ náà tọ́jẹ́lé wa family house mi. Ahayakumullah. ṣé o yà sọ̀rọ̀ tí wọ́n bá pa kíní ìfún wàláì ní òru ẹ̀kú eégún kò sí èèyàn bẹ̀ ẹ̀kú eégún yóò sì kú ònú ibi tán gbé sí yóò sì wá pásẹ́jì inú ilé báyìí yóò sì dúró fún rẹ̀ yóò máa wá mí èèyàn kan wàláì èèyàn kan kò sí mẹ́ tílẹ̀ bá ti wá mọ́ àwọn tí ń ṣàtọ́kùn ẹ̀ wọ́n wá sáré lọ́ọ́ rẹ̀ náà ṣé tí wọ́n bá wá pa ẹran òun sí aṣọ lásán aṣọ yẹn ó kàn wálẹ̀ fúnra rẹ̀ lẹ́ẹ̀kan báyìí. Allah. ṣẹgbọn tó wí níbẹ̀rẹ̀ ó lóun ò mọ tí wọ́n mọ̀ pa pọ̀ eégún ó lóun mọ tó mọ̀ pa sí ó ní ṣùgbọ́n tó bá di àárín èrú tí wọ́n bá pa tó mọ̀ pa fẹ́ẹ́gún eégún kan dìde ni yóò kàn dìde yóò dìde láàrin ẹ̀dẹ̀ yóò dìde láàrin òru nígbà lẹ́ bá mọ́ àwọn tí wọ́n pa nǹkan fún mọ́kàn lọ́ọ́ rẹ̀ ẹran ni táti wá pẹ́ẹ́nà fẹ́ẹ́gún ẹkún ó sì wálẹ̀ ẹbí ń sàlàyé eégún ṣùgbọ́n tí mo fẹ́ ká kọ́kọ́ dìmú láàrin ni pé lákọ̀ọ́kọ́ ti kọ́kọ́ sọ pé eégún òun ò mọ tán mọ́ pa fún òun ò mọ tán fi mọ́ bọ́ o ẹ tí ló mọ ó fẹ́ sọ fáwọn mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ pé ó fẹ́ káwọn mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ mọ̀ bí ẹni pé òun ò mọ kan nípa eégún nígbà tó tún wá yá wá padà pé nígbà ò bá bínú tán tó bá dìde láàrin òru tẹ́kù dìde wọn wá sẹ pa ẹran fún ó sì sọ pé lákòókò sì sọ pé òun mọ tán mọ pa fún ó tún wá sọ pé padà sọ wípé òun mọ pa ẹran fún. Jamiu ẹ̀mí ló mọ̀ pé ọ irú ọ̀rẹ́ ṣe tó báyìí ọmọ eléégún ni ẹja ń gbé eégún ni mọ parọ́ fáwọn èèyàn kí ó tẹ̀lé mo Yorùbá ṣe tó tẹ̀sí mọ parọ́ báyìí Jamiu irú ọ̀rẹ́ ti pọ̀ jù ìwọ ló sọ pé ó mọ tán fi ń bọ́ ó tó wá sọ pé ń wá pa ẹran fún nígbà tó ló mọ tán fi ń bọ́ ó ṣe àmọ̀ pé tó wá ti bínú ẹran wọn pa fún. tipẹ́tipẹ́ ni mùsùlùmí ti mọ́ wá sọ̀rọ̀ àsọdùn lórí àtẹ́gùn kí ogun ayélujára lè bá máa ń gbá tiwọn kó lè bá máa ń pa tìṣẹ̀ṣe sẹ́gbẹ́ kan ó sì sọ̀rọ̀ eégún ó dún mọ́nà ìwọ́n tó sọ̀rọ̀ ikú tó dún mọ́nà ó tún wá sọ fáwọn èèyàn bí ẹni yí pé ó mọ̀ ń pa ẹ̀ rárá ìwọ́n tó ní bàbá àti ìyá rẹ̀ wọn ò bẹ̀gùn lé yín ní tó sọ ní ìsínú torí àmọ́ yọkọ́ play fídíò yẹn síwájú kẹ́lẹ́ bá gbọ́ ohun tó sọ onítòótọ́ òun ò bá ìsìlámù lé àwọn bàbá àti ìyá àwọn tòótọ́ òun ò bẹ̀gùn lé àwọn bàbá àti ìyá òun wọn ò bẹ̀gùn lé àwọn ìsìlámù wọn bá o bàbá àti ìyá òun ìsìlámù wọn ṣe o ìwọ sí wàá sọ̀rọ̀ eégún sí yàrá ṣe àrí ò bá ìwọ sọ pé eégún ń ṣàdúrà fún wọ ó sì mọ́kọ̀ rẹ wá ní Jamiu mi mẹ́tí wà ní ẹ ṣùgbọ́n yàrá dàkọ̀ mi Jamiu ramọ parọ́ o Jami pátá ramọ parọ́ o irú ilé ìpọ̀ bẹ́ẹ̀ bá ti ń pa àwọ̀ ọmọ ọjà ẹ máa pa àwọ̀ ọmọ ọjà ó ń ṣẹ̀ṣẹ̀ gbogbo wa ogun tó jà náà Yorùbá ni pé ẹni tí ń ṣe lulẹ̀ sí ń kọ̀rọ̀
kò ní dí gbangba sọ ẹni tí ń tòṣe ń kọ̀rọ̀ kò ní dí gbangba sọ. wọ́n ti nǹkan bọ́ pọ̀ lọ́wọ́ tó yẹ pé nǹkan bàbá ti wá kò ní hùwà èyí táwọn gbé wà làwọn náà fẹ́ ṣe tẹ ìmú ṣẹ̀ṣẹ̀ tí mi ṣẹ̀ṣẹ̀ jẹun tí ó dágbo tẹ́lú mo bá ti lo lẹ̀kẹ̀ tí ẹ̀ mọ́ fi tọ́gbọ́n fi ṣẹ̀ṣẹ̀ pamọ́ kó mọ̀ kí abaláwo lóhun tí ó kó mọ̀ kó ń ṣẹ̀ṣẹ̀ lóhun kí wọ́n kọ́ lọ́sùn lóhun ẹ kí ti bá wa náà rú kókó yá wa là àsìkò ti tó gẹ́gẹ́ ntí dèédé ntí àwọn àáfàá ń ṣe yìí wọ́n ti kó ran àwọn oníṣẹ̀ṣẹ̀ kan náà débi pé wọ́n ti kárí bí ẹni pé ìṣẹ̀ṣẹ̀ wọn kò sí tí ò dáa ni a lè fi hàn gbangba ṣùgbọ́n Christian and Muslim ká máa fi hàn gbangba Islam ló ṣe hàn gbangba àfọ àmọ́ ṣe wá sí Islam láti ìbàyẹ̀ ṣe jẹ́ kí Islam lè bá a máa lo òkè ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Olódùmarè wípé Islam tẹ́ fẹ́ kó lo òkè ó ti débi tí yóò lo òkè dé ìṣẹ̀ṣẹ̀ tẹ́ fẹ́ kó lo òkè ilé tí Islam bá fogún ọdún sá ìṣẹ̀ṣẹ̀ ti bá láàrin ọdún kan mo dúpẹ́ lọ́wọ́ Olódùmarè ẹ̀ ń bá sáré tẹ̀lé ìṣẹ̀ṣẹ̀ nísìn ó fẹ́ bá ìṣẹ̀ṣẹ̀ jẹun ni ó fẹ́ bá ìṣẹ̀ṣẹ̀ jiyàn ni kì í ṣe pé ìṣẹ̀ṣẹ̀ tún wá dójú tìyàn mọ́ mo dúpẹ́ lọ́wọ́ Olódùmarè mo dúpẹ́ lọ́wọ́ fa. ìwúrí ọdún tuntun níbi tá a ti máa ń tọrọ ohun tá a fẹ́ tẹ́lẹ̀dọ̀ ó sì máa fàṣẹ sí ní wàrà ṣe é sà tọdún yìí tó ti wọlé dé o. ọ̀wọ́n rí ọmọ aṣẹ́gilájẹ́ ẹ̀là àwòrí ọmọ làkúlà sọ̀rọ̀ ọ̀gbìngbìn kan gbogbo wọn gorí ìrókò wọn ń pariwo ajé tantan gbogbo ẹ̀dá yìí pátá tó fẹ́ bẹ́gbẹ́ pé làlùyọ lẹ́nu iṣẹ́ ò fẹ́ máa rí tajé ṣe kó o ṣòwò kó o bóde pàdé ìṣègùn ọ̀tá lójú ayé àti lójú ọ̀run ẹni tó ń wá ọmọ lọ́jọ́ tó ti pẹ́ ìjákulẹ̀ lórí ìwé ìrìnnà ní gbogbo ìgbà ò ti ń rí jẹrí mu tẹ́lẹ̀ ṣàdédé ní gbogbo nǹkan lọ́bìrìbì tètè máa bọ̀ níbi ìwúrí ọdún tuntun yìí èyí tó máa wáyé fún ọjọ́ mẹ́rìndínlógún gbáko ní December ọdún tá a wà yìí kó wá tọrọ gbogbo ohun tó fẹ́ fún ayé rẹ ní ti dáadáa káwọn alálẹ̀ ó sì máa fàṣẹ sí lójú ẹsẹ̀ àwọn tó wá lọ́dún tó kọjá ohun tí wọ́n fẹ́ ti tó wọn lọ́wọ́ wọ́n ti ń gbé ìgbésí ayé ìrọ̀rùn báyìí ìwọ náà má ṣàfira ẹ̀ wá gbọ́ o ẹ̀yin tẹ́ bá wà lọ́nà tó jìn lórílẹ̀‐èdè Nàìjíríà àtẹ̀yin tẹ́ wà ní èyíkéyìí orílẹ̀‐èdè ní Áfíríkà tó fi mọ́ ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó tẹ́lẹ̀ ráàyè wá síbi ètò yìí físíkàlì ẹ̀ má fòyà ṣe rí bí ìwúrí ọdún tuntun yìí bá ti ń lọ lọ́wọ́ ní December a ó máa ṣe fídíò call pẹ̀lú yín tí kálukó dẹ̀ máa ṣe ìwúrí rẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan ní èmi kan ìwọ kan tó lóyìnbó ń pè ní one-on-one táṣe ó dẹ̀ máa gùn lójú ẹsẹ̀ privacy yín jẹ́ wá lógún gidi gan ni o àwọn tí yóò máa súre fáwọn èèyàn níbi ètò yìí mímọ́ ni gbogbo wọn wà àwọn alálẹ̀ ló ń gbẹnu wọn ṣàṣẹ elédùà ló fi ṣẹ́ràn wọn ó yá tó bá wà ní Nàìjíríà tàbí any country ní Áfíríkà bó sì jẹ́ lóyìnbó ló wà tètè pé àwọn hotline wa yìí kó book sílẹ̀ +2349 1504 91170 tàbí +2349 1504 91169 tó fi mọ́ +2347 0318 54347 ẹ̀yin tẹ́ ẹ bá wà ní ìpínlẹ̀ Ògùn àtàgbègbè ẹ lè kàn sí ilé iṣẹ́ wa láti lọ book a wà ní number 55 OEA compound along Old Ondo Benin Express Road adjacent Bena Farm Junction Ìjẹ̀bú Ìlẹsẹ̀ nípínlẹ̀ Ògùn tàbí kẹ́ ẹ kàn sí OEA Herbs and Scrub Spices lórí Facebook @OEA_Abba lórí Instagram wẹ́bsáìtì wa ní www.oea/abba.com email address wa ní appscrubs2019@gmail.com níbi ìwúrí ọdún tuntun tó máa wáyé ní December ọmọọba Ọlámilékan Olówu aláṣẹ OEA Herbs and Scrub Spices ló wí pé tèmi tiẹ̀ ò ní ṣòro ṣe o èéṣẹ́. ojú gbogbo òní fọ́ọ̀tì gbogbo òní ìdíwọ̀ ẹ̀ lófin tálọ́n káyà padà ká mo kíyàn irọ́ ti já mi tó pa èmi ni wàá já ẹ̀ṣin mọ́dúnkọjú òní tiwa.